Disclaimer. Baba Otunba Olabode Oseni, the chairman of World Media Presenter nínú Yoruba Nation Movement yìí, nínú Yoruba Nation Race yìí, wọ́n láwọn ò sọ́pọ́tì àwọn oní movement tán lọ lórúkọ Yoruba Nation Movement o láti fi lọ rèé ṣe fún Tinubu. Wọ́n láwọn ò sí fún Tinubu o, wọ́n láwọn ò jìjà tẹnu àwọn òṣòṣèlú o. As a chairman of media presenter tó jẹ́ olórí gbogbo àwọn tó ń jìjàǹgbara, tó jẹ́ olórí gbogbo àwọn tó ń gbòhùn sí afẹ́fẹ́, tó jẹ́ chairman àwọn tó ń gbòhùn sí afẹ́fẹ́. Ẹ má gbàgbé pé ọ̀tọ̀ ni àwọn tó jẹ́ bàbá lókè tó jẹ́ leader gbogbo wọn pátá, ọ̀tọ̀ dẹ̀ ni leader àwọn warrior yẹn olóyè Sunday Igboho. Ṣùgbọ́n nínú àwa tá a jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ yìí, àwọn olórí tí a ń bí àwọn náà ti fohùn síta o. Àwọn náà bàbá tó bá ti bọ́ wọ́n ti sọ̀rọ̀ sókè jẹ́ agbọ́n. Yes, ẹ kálẹ́, ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ kú gbogbo kíbi tí ẹ bá wà ni mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ kí yín ní ọmọdé, mo kí yín lọ́mọdé, mo kí yín ní àgbà. Mo bẹ̀rù àgbà, mo dẹ̀ bẹ̀rù ọmọdé. Orúkọ mi is Otunba Olabode Oseni. Gbogbo ẹ̀yin tí ẹ mọ̀ mí àgàgà nípa ọ̀rọ̀ ti Yoruba Nation, ẹ mọ̀ mí mọ́ Yoruba World Media. Mo ní nǹkan pàtàkì tí mo fẹ́ sọ ní alẹ́ yìí. Mo ti ní tó bá yá, níjọ́kíjọ́ tó bá yá tí n bá máa sọ tí n fẹ́ sọ, ẹnìkan kan ò lè ní kí n sọ tàbí kí n má sọ. Torí kò sí bó ṣe, mi ò mọ ẹni tó recruit mi sínú Yoruba Nation. Ẹni tó recruit mi sínú Yoruba Nation ó ní kí n darapọ̀ mọ́ wọn. Kì í ṣe àwọn tó ń pera wọn pé àwọn làwọn ṣe gbá, àwọn làwọn ṣàwò. Alábòsí ni àwọn yẹn. Ẹni tó ní kí n join darapọ̀ mọ́ Yoruba Nation ó wà ní Nàìjíríà. 2014 gbà tí ń lọ sí Nàìjíríà, ó ṣe gbogbo àwọn àlàyé oríṣiríṣi. Àwọn àlàyé yẹn dẹ̀ pọ̀ débi wípé mo wá rò wípé òótọ́ mà ní mi ò tiẹ̀ wo bí tó ti bá ní mi ò gbọ́ àwọn nǹkan tí gbogbo àwọn èèyàn ń sọ. Àwọn tí wọ́n mọ̀ mí tán rò pé àwọn fẹ́ ba ara wọn lórúkọ jẹ́. Kí n kọ́kọ́ fi bẹ̀rẹ̀ pé mo ṣe wà lórí ìbúra. Gbogbo ẹ̀dákẹ́dà tó bá wà nídìí pé àwọn fẹ́ bà mí lórúkọ jẹ́, Olúwa á bà wọ́n lórúkọ jẹ́ tọmọtọmọ taratara. Torí ó débẹ̀ ní alẹ́ ìmú láti sọ̀rọ̀ síta. Gbogbo oríṣiríṣi wọ́nranwọ̀nran wérewère tó ń lọ yìí nínú campaign, nínú journey yìí, mi ò mọ nǹkan kan pẹ̀, mi ì ní ọwọ́ ń bẹ̀, mi ì dẹ̀ ní ọwọ́ ní nǹkan tí ò dáa. Torí mi ò sínú àwọn alábòsí. 1970 ni mo ti kó Nàìjíríà. Bóyá torí pé mo tètè kó yẹn nígbà tí mo young, ó pẹ̀lú nǹkan tó change, tó restructure life mi nílùú òyìnbó. Mo dẹ̀ ti wá dàgbà ń sìn kí n darúgbó ni. Mo mọ̀ yí pé àyòmọye àwọn èèyàn nínú ń bí pé má yóò tọrọ jẹ. That mi ò ń ṣe burden fún anybody. Mi ò dẹ̀ lè jẹ́ burden fún anybody mọ́ táyé máa fi parẹ́. Torí àtijẹ àti mú mi. Bóyá ẹ̀kọ̀ọ̀kan àwọn àbúrò mi, àwọn àbúrò kí o, àbúrò kí o include pé bóyá owó ilé mi, roof over my head, owó oúnjẹ mi ẹ̀mẹ́ta a day, owó medicare mi, owó mobility mi, àti security mò ń gbà Ọlọ́run ni lọ́wọ́ ìlú tí mò ń gbé. Ìyẹn ni ọpẹ́ ìyẹn ni àǹfààní oore tí mo rí gbà nìyẹn. Mi ìwà mọ̀ bí yẹn ṣe tún máa bí àwọn èèyàn kan nú. Àwọn tó dẹ̀ ń bínú, mo ní kẹ́tètè sáré kẹ́yìn náà mú 70 kò ṣòro, ẹ lè lọ sí ṣọ́ọ̀bù kẹ́ lọ rà. Ohun tó fa ọ̀rọ̀ yìí ní alẹ́ yìí ni pé etí mi ti kún, ojú mi dẹ̀ ti rí oríṣiríṣi nípa àwọn alábòsí tó ń lọ, nípa ọ̀rọ̀ àbòsí, ọ̀rọ̀ ọ̀tẹ̀, àwọn ọ̀rọ̀ kẹ́ni má ní abatẹnijẹ́ tó ń lọ. Ó ṣe ni láàánú wípé àwọn kan ìgbà tán wá lu àlùfọ́
tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ní tí rọ́bà lọ lógún ọdún kò sógún ọdún fún rọ́mọ́nsìn o tó bóyá torí pé changes wà lórí ilẹ̀ ayé eré ni gbogbo nǹkan sánsìn àdẹ̀tí àti àṣegbé ló wà, kò sí àṣepamọ́ wà, kò sí àṣegbé. Gbogbo àwọn tí mò ń bá lò ju láàrin mídíà lọ yàtọ̀ sáwọn private life mi tí mo entitled sí. Gbogbo àwọn mídíà tán wà ń di ọ̀tẹ̀, tán wà ń di kó bàjẹ́, tí wọ́n ń pera wọn pé àwọn kò sí báwọn ò ṣe jẹ́, èyí tó ti ṣe pásítọ̀ rí, èyí tó ti ṣe máàmù rí, èyí tó ti ṣe kinní kan rí, tẹ̀lé mọ̀ pé aláìda èèyàn ni yín, tẹ̀ wá ẹni tẹ fẹ́ fi tẹ ọmọlàkejì, tẹ fẹ́ fi tẹ ọmọlàkejì, ẹ fẹ́ bàjẹ́, ẹ fẹ́ gbé ẹni ọmọlàkejì yín sáyé, ẹ̀yin gangan dẹ̀ lọ́lọ́ tẹ̀, ẹ̀yin lẹ̀ ń wá nǹkan. Mo dẹ̀ máa ń sọ fún àwọn èèyàn pé àǹfààní tí mo ní ó pẹ̀lú pé mi ò ní struggle púpọ̀ mọ́ láti ní need. Ẹ̀yin tẹ́ ní need láti fẹ́ ṣe gbá, láti fẹ́ ìfẹ́ digbá, ẹ fẹ́ dọgbọ́n, ẹ fẹ́ dọgbọ̀n, ẹ fẹ́ ẹ̀dẹ̀ mọ bọ́ ṣe ń ṣe. Àwọn ẹgbẹ́ wọn dẹ̀ níbi tí èèyàn bá mọ ibi tẹ́gbẹ́ ti là, wọn sáré kú ni. Èmi ò ní láti sáré fún nǹkan kan mọ́, mi ì sáré nǹkan kan mọ́. Gbogbo nǹkan tí mo need nílé ayé mi mo ti kà fún yín. Gbogbo nǹkan tí mo need nílé ayé, it has been taken off by a system, by a structure of a well-organized society. That's UK. Mi ò mọ̀ tó wá bí àwọn kan nínú ẹ̀. So ní èní 27th of October 2022 ní wákàtí this 23:33 mo fẹ́ sọ fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pé èmi ò sínú àwọn onírọ̀fọ̀rọ̀fọ̀, àwọn oníkọ̀tọ̀kọ̀tọ̀, àwọn oníwèrèwèrè. Mi ì sínú àwọn òṣèlú, mi ì sínú àwọn ọ̀jẹ̀lú, mi ì sínú àwọn kẹ́nimáni, mi ì sínú àwọn aláìda, mi ì ṣe àwọn alátẹnujẹ, mi ì ṣe àwọn aláìnítìjú, mi ì ṣe àwọn abatẹnijẹ́, mi ì ṣe àwọn bámúbámú ni mo yó, mi ì dẹ̀ ń ṣe ọ̀dàlẹ̀, mi ì ṣe ọ̀dàlẹ̀ láàrin àwọn ẹgbẹ́ mi, not to talk of ọ̀dàlẹ̀ láàrin Yorùbá. Gẹ́gẹ́ mo ṣe sọ, mo ti gbọ́ nípa Yorùbá nation struggle and campaign when I celebrated my 40th birthday. Ìkànnà àwọn ará wa alàgbà Àjàlá ó pẹ̀lú àwọn tó ti ń bá mi sọ tipẹ́ but èèyàn mẹ́rin ló ń gbé kárí bá ṣe gbé ọ̀rọ̀ Yorùbá nation kárí the last almost 2-3 years sísìn tá gbé kárí. So tẹ́nìkan bá sọ pé òun ṣọ̀yàn, òun mọ̀ ń pa ní ẹnìkan lọ́bì kan tí wọ́n bẹ̀ sí parọ́, ara àwọn ọ̀rọ̀ tán pamọ́ mi torí pé wọ́n fẹ́ kán mú wọn lọ, àmú wọn lọ síbẹ̀. Mi ò dẹ̀ ní mi ò lọ sí, mi ò ń ṣèṣèlú mọ́. Ẹ wá wò ṣùnṣùn bẹ̀tì ìgbà tó yẹ pé kò ká kò rán fún wọn, fún àwọn kan tí wọ́n fẹ́ lówó báyìí fọ́ọ̀sì ni, tí wọ́n jẹ gbèsè. Kò sẹ́ni tí ò jẹ gbèsè. Àwa táwọn sọ yìí náà even ní èjì wa jẹ gbèsè. Ẹni tí ò bá jẹ gbèsè nínú gbogbo àwọn tó bá ń gbọ́ mi kẹ̀nà ọ́ sókè. Bẹ̀tẹ̀ bá jẹ gbèsè, irú gbèsè wo lẹ jẹ jàre? Ṣé gbèsè irú àwa tá jẹ gbèsè £20 tàbí £30 àbí £100 yìí ni? Àbẹ́yìn tẹ́ ìfẹ́ dogun, tẹ́ fẹ́ dọ́gbọ̀n. Tẹ́ ipẹ́ ilẹ̀ ń gbọ́ bùkátà girlfriend bíi 3 bíi 4 ń tápa yín ò ká tẹ̀ ń ṣe. Ẹ fẹ́ kọ́lé síbi kan, ẹ fẹ́ ṣègbẹ́, ẹ fẹ́ ralẹ̀. Èmi ò sínú yẹn o. Kì í dẹ̀ ṣe gbéraga, oore ọ̀fẹ́ tí mo rí gbà torí éèjì mi dẹ̀ ni. Kò sí nǹkan tí fẹ́ fowó rẹpẹtẹ kan ṣe máa fi tọrọ ni. So ní alẹ́ yìí mo fẹ́ sọ fún yín pé gbogbo oríṣiríṣi nǹkan tó ń lọ tí àwọn kan lọ dára papọ̀, àwọn tó ń dẹ̀ lọ́ra dára papọ̀, àwọn mídíà ara wa yìí náà lọ dára papọ̀. Ẹ wá ń sọ pé ẹ wá gbé fíṣọ̀, ẹ wá gbé èní àtọ̀là àtijọ́ míì ti àwọn ọmọ Yorùbá, ẹ wá ń lọ gbé tà fáwọn olóṣèlú. Èmi dẹ̀ pẹ̀lú àwọn tó ń sọ wípé Tinubu 15 kò lè fix problem Nàìjíríà, Àtíkù 30 kò lè fix problem Nàìjíríà, Obi 100 kò lè fix problem Nàìjíríà. Ẹ wá pa gbogbo wọn papọ̀, wọn lè fix problem Nàìjíríà. Ẹ̀yin tẹ́ bá yẹ kẹ́dẹ̀ bẹ̀rẹ̀ pé kí náà ṣe lè fix ẹ̀, wọn lè fix ẹ̀ torí pé ohun tó máa fi fix ẹ̀ kò sí ńbẹ̀. Tí a bá fẹ́ kọ́lé ayé á kọ́kọ́ lọ ra lẹ̀ náà. Tí a bá fẹ́ wá